dáná ni. Orí mi ń di àrò. O tún bẹ̀rẹ̀ òní náà ń dáná ni. Kí ni sọ? Kí ni sọ? Wàhálà ti wà o. Wàhálà wa tún ni. Ó ti rí ọlọ́run. Ẹ ti wá wàhálà ti wá. Ẹ tẹ bàbá ọ̀rẹ́ ní. Bàbá ọ̀rẹ́. Bàbá ọ̀rẹ́. Àfìgbà tí dáàdì mi fi ìwà ẹlẹ́yàmẹ̀yà gbàyànjú ayé mi jẹ́. Mo gbé ìjìrò wálé. Ẹni tó wù mí láti fẹ́. Ọ̀gbá. Nàná lóyún fún mi. Lábùsà mi. Àfìgbà tí mo fọ́ọ̀sì tí àbí ẹ̀mí lẹ́kùn. Tí mo fọ́ọ̀sì tí àbí ẹ̀mí lẹ́kùn. Ọláyẹmí. Àmọ́ kí ló dé tó jẹ́ wípé àwọn òbí wa kí ń ro tiwa mọ́ tiwọn kó tó di pé wọ́n kàn make decision fún wa. Tá a bá dé follow instruction tó fún wa wọ́n máa sọ wípé àtàpá sófin àwọn. Ọláyẹmí. Don't have choice. O gbọ́dọ̀ marry rẹ̀ lẹ́kọ̀ọ́. It's unfair. Àwọn ọ̀sẹ̀ máa fi kọjá yìí o. Bẹ́ẹ̀ rà bá fi ní gbégi. Àwọn àdánù ni. Ohun tí wọ́n ṣe ni pé wọ́n pè olú ọdẹ. Kọ́ fún gbogbo àwọn ọmọ ọdẹ pátápátá sáàrin ìlú. Àwọn Haúsá kí wọ́n lé wọn. Èyí tí wọ́n bá lé tí ọba wa gbọ́. Pípẹ́ lọ́rùn. Báàlẹ̀ ni mo sì bá lórí gbogbo. Baálẹ̀ ti lù ló ń tẹ̀ ó sì ti pálásì. Ó ní àwọn gàǹbàrí tí wọ́n wà lẹ́nu olóró kálọ̀ lè wọn kó bí tí a wà. Ẹ wo ẹ wà lọ rè kó àwọn ọmọ ọdẹ jọ ìwọ ló sì kàn jù. Ẹ má jẹ́ àyàsẹ̀ baálẹ̀ padà o kí sí ó tètè di ṣíṣe. You see? Imagine that. Kò lè possible. Yeah. Kò lè possible. Okay, kí ló dé tẹ́ ṣe máa fi òfin sí àtẹ́lẹwọ́ yín ná? Mind you, Olúwa ló nílẹ̀ of course. Olúwa ló nílẹ̀. Àdìgún lótìtọ́ Olúwa ló nílẹ̀. Ṣé a máa jẹ́ ti bàbá tọmọ kó mọ́ làálàá? Kò yé mi o. Wo náà Àdìgún kí ni máa ń ṣe ọ́ ná? Baálẹ̀ ti pàṣẹ. Odidi ọkọ ìlú pàṣẹ. Ó wá ní kò lè ṣeé ṣe. You see? Ọkọ ìlú ni baálẹ̀ ń ṣe. You are making a big mistake. Mistake ni. Meanwhile, ẹ̀yin ní family now. Wọ́n dẹ̀ fẹ́ máa fẹ̀mí yín takáìtì, wọ́n fẹ̀mí yín ṣeré kiri. Wọ́n ní kẹ́ la máa face war. And you are pleased to go there. Meanwhile, wọn kàn lè léyàn kan kúrò lórí ilẹ̀. Ilẹ̀ everybody ni. Kò lè work. A jẹ́ pé orí ọdún ìbàkú kò pé náà. You see now? Ojú tí mo fi ń wò kọ́ ni bọ̀dá Adóǹbàkú fi ń wò. Àwọn ò rí bẹ́ẹ̀ mi ṣe ń rí.
èmi ò tiẹ̀ mọ̀ bí bọ̀dá ọdún bá kú gan bọ́n ṣe ń support rubbish. òun ẹ̀sọ́ ìkórè bọ̀dá gan pé jù bẹ́ẹ̀ lọ. o ti sọ. mi ò sọ bẹ́ẹ̀. Àdìgún. Yes. o ò lẹ́bi rárá. kò ń ṣe bí ẹ̀. kí ni Àdìgún wá nínú àpéjọ tá a wà yìí. ó gbá lẹ́nu ẹ̀. ẹ̀yà adarí ọ̀dọ́ representative ọ̀dọ́ ni mí náà. I need to be here. ẹ wo bí ẹ jẹ́ kí n sọ fún yín. You should count me out. I won't be part of this. mo ní jára yín láti lọ lé àwọn kan kúrò mí kan. That is not possible. Bọ̀dọ̀ ọdún bàkún tẹ wá sọ yẹn ti pẹ̀lú ìwé tí wọ́n kà ṣó yẹ kán máa kọ́pọ̀ lọ ní. Àdìgún ó ti yá ayé mi báyìí. ẹ̀yin èèyàn mi ìpàdé ti parí bá a bá wá lọ́rọ̀ míì tá a sọ a máa pera wa. Yes. Olórí ọ̀dọ́ ni mí. I am representing ọ̀dọ́ nínú ìlú yìí. Yes. Aṣojú ọ̀dọ́ ni mí. Mo dẹ̀ lè represent wọn. Imagine. Ẹ̀yin wá sọ fún mi pé pàdé tán. Mo mọ̀ pé pàdé ò tán. Ẹ kàn fẹ́ fọgbọ́n lé mi lọ ni. Mo sì mọ̀ pé pàdé wà lẹ́yìn pàdé. But I have to go. Torí wípé I will never be part of this. Kò wà lawful. It is uncalled for. I won't be part of this. ẹ̀yin èèyàn mi kéde pé. àpọ̀jùwé ni ẹ mọ̀ pé gbogbo ọgbọ́n alákọ̀wé pátápátá kò ju bí Ìlọrin. ìkọ̀ọ̀kan lọ́mọ wọ́yọ́ ẹ̀ balẹ̀ bàbá wa jẹ́ apá ìtàn. ká mọ̀ rí o ọlọ́pàá mọ́ ló ń bà kú.